ọmọ yẹmi bó ti wà ọmọlúkọ àtọ̀rọ̀ Táyọ̀ lórúkọ mi tí gbogbo èèyàn mọ̀ sí Ìjẹ̀bú Jùgúnù ẹ má jẹ́ kí gbọ́ ọ̀tọ̀ kó níyàn máa ń wo ètò rẹ̀ máa ń kọ́ níyàn nígbọ́n ẹjọ́ ẹ máa wo ètò níbẹ̀ látọ̀dọ̀ Ọlábísí ẹ máa wo bó ṣe máa jẹ́rìí ẹ̀ kọ́ńfàmù wa mo dáàbò rẹ.
Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.